igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó ṣe igbákejì olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láàrin ọdún 1999 sọdún 2007 tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 ìyẹn Alhaji Atiku Abubakar ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ti kúrò láìpẹ́ tí Alhaji Atiku Abubakar tó sì jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú ìròyìn tó jáde lọ́sẹ̀ yìí wípé òun ti kéde wípé òun yóò juwọ́ sílẹ̀ fún olùdíje ọjọ́ orí ẹ̀ bá kéré tó jẹ́ ọ̀dọ́ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Ẹ rántí wípé ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìní Alhaji Atiku Abubakar ń ló kọ lẹ́tà sí àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ipò òun ò ṣẹgbẹ́ náà mọ́ tí ó sì jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìnìgbàgbọ́ wà wípé Alhaji Atiku Abubakar yóò padà darapọ̀ mọ́ tí ó sì tó díje ju ipò ààrẹ níbẹ̀ lọ́dún 2027. ṣáà nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Alhaji Atiku Abubakar tó ṣe pẹ̀lú iléeṣẹ́ British Broadcasting Corporation Hausa ìyẹn BBC Hausa ìyẹn ló ti sọ̀rọ̀ lórí ètò òṣèlú ọdún 2027 níbẹ̀ ni Alhaji Atiku Abubakar ìyẹn ló ti tú àṣírí nípa ìdí tó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP nínú ọdún tá a wà yìí. Alhaji Atiku Abubakar sọ pé òun ti rí àṣírí wípé gbogbo àwọn tó jẹ́ olóyè àti adarí nínú ẹgbẹ́ òṣèlú PDP lásìkò yìí ó ní ọ̀pọ̀ wọn ló ti gbàbọ̀dè tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tá ń gba owó oṣù lọ́wọ́ ẹ̀. Alhaji Atiku Abubakar ní òun gbìyànjú láti tún ẹgbẹ́ náà ṣe ṣùgbọ́n òun rí i pé àwọn tó ń gbàbọ̀dè ó ju àwọn tí ò gbàbọ̀dè lọ. Bẹ́ẹ̀ ló ní ẹnu òun ò ká àwọn tó ń darí ẹ̀ oníkálẹ́nu òun ká alága PDP ni òun ò ní kúrò níbẹ̀ ṣùgbọ́n ó ní nígbà táwọn ti rí i pé Tinubu ó ti kó sí àwọn tó ń darí ẹgbẹ́ náà lórí débi kan gbàbọ̀dè tí ọ̀rọ̀ náà ò sì ní àtúnṣe mọ́ ó ní díẹ̀ nínú òun fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ń fi sá kúrò lọ sínú ẹgbẹ́ tó ń sì fẹ́ sá lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. ṣá o nígbà tí wọ́n wá ń gbé ìròyìn kiri pé Alhaji Atiku Abubakar ó ti sọ pé òun yóò juwọ́ sílẹ̀ fún olùdíje tí ọjọ́ orí ẹ̀ bá kéré nínú ètò ìdìbò ọdún 2027 èyí tó ti mú inú àwọn kan dùn wípé ọ̀nà àbáyọ ti fẹ́ ṣí fún àwọn alátakò. níṣẹ́ ni Atiku inú máa pariwo síta pòun sọ bẹ́ẹ̀ o nínú àtẹ̀jáde tí Atiku fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Paul Ibe inú ti jẹ́ kó di mọ̀ pé ọ̀tọ̀ ni tóun wí ọ̀tọ̀ ni táwọn oníròyìn gbé jáde tó sì ní òun ò ṣetán láti wọ́ sílẹ̀ fún olùdíje kankan o ṣùgbọ́n bí òun bá díje du ipò tíkẹ́ẹ̀tì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC lọ́dún 2027 bóun ò bá wọlé òun yóò ṣàtìlẹ́yìn fún ẹni tó bá jẹ́ olúborí ní nǹkan tí òun sọ.